Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ, Ọlọ́run mi ìbà rẹ o, Ọlọ́run mi ìbà rẹ. Ọba tó lè pa ẹni tó méjì, Ọlọ́run mi ìbà rẹ. Tó Òkunlọ́lá àmọ́ ọwọ́ ọmọ orí làápàtẹ aṣọ ọrùn làápàtẹ ẹlẹ́kẹ̀. Bèbè ìdí ni wọ́n pàtẹ ọmọ ilé bàbá mi tó bí mi lọ́mọ. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkòkò àṣà TV. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò Òwìlẹ̀ṣin ọ̀rọ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ajé jákèjádò. Ọjọ́ ajé òun ni ètò Òwìlẹ̀ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ ìkòkò àṣà TV ló máa ń gorí afẹ́fẹ́. Ìbà Olódùmarè ni ẹjẹ́ àṣẹ o. Ọlọ́run tó dákú tí kì í kú, Ọlọ́run tó ti wà kò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni òlópin, Ọlọ́run tó mọ̀ bẹ̀rẹ̀ gbogbo tó nǹkan ò ní bẹ̀rẹ̀, Ọlọ́run tó mọ̀ òpin gbogbo tó nǹkan ò lópin, Ọlọ́run tí ò bímọ tẹ́nì kankan ò sì bí, Ọlọ́run tí ò ní wájú, Ọlọ́run tí ò ní lẹ́yìn, Ọlọ́run tí ayé faratì, Ọlọ́run tí ò faratì kankan, Ọlọ́run kò ní forúkọ rẹ o. Ọba tó ní máa mí, ọba tó ní máa mì, ọba tó ní máa mì mọ́, Ọlọ́run tó ní á máa mí, tó ní á máa mì, ká tó fi ń ṣẹ̀mí lókè ìgbẹ́. Kábíyèsí rẹ Olódùmarè. Ìbà gbogbo ọba aládé tí ń bẹ nílẹ̀ Yorùbá. Mo ṣe kábíyèsí fọba o. Adé ọ̀pẹ lórí bàtà ọ̀pẹ lẹ́sẹ̀. Ìrùkẹ̀rẹ̀ ọ̀pẹ lọ́wọ́ yóò jẹjẹjẹ yóò dòkè ní àṣẹ ọ̀pẹ lẹ́nu kárin kéṣe. Gbogbo olórí yóò ṣiṣẹ́ ìlú. Mo kí gbogbo ẹ̀yin baálẹ̀. Mo ṣe kára ó lé gbogbo ẹ̀yin ọrùn lẹ̀kẹ̀ gbogbo. Ìbà gbogbo ẹ̀yin jagunjagun. Mo ṣe sáàkì gbogbo jagunjagun. Tó lórí ètò ìkòkò àṣà, ètò Òwìlẹ̀ṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ ìkòkò àṣà TV. Òun náà ni a tó ti balẹ̀ bí ọ̀wọ̀rà òjò. Níwòyí ìjẹ́jọ́ là ń sọ pé bẹ́lẹ̀ mi ò bá gbà á káríra kámọ́dé olódì lẹ́yìn ara wa. A dúpẹ́ pé adájọ́ ọjọ́ pè ọjọ́ kò. Ẹlẹ́mìí ò gbà Olódùmarè tí wọ́n fẹ́ lòmí ìṣe wá, kò sì jẹ́ wọ́n fi àṣẹ lòmí. Òwe Yorùbá wo ni a fẹ́ gbé yẹ̀wò lónìí? Òwe Yorùbá wo la fẹ́ gbé yẹ̀wò lónìí? Bó o ní bẹ̀rẹ̀ rẹ̀, bó o sì ní parí rẹ̀, kí sì làlàyé tó rọ̀ mọ́? Òwe Yorùbá náà ló sọ wípé àgbẹ̀ tó gbẹ́kọ̀ wọ̀gbẹ́. Ìparí rẹ̀ ni pé torí àti lọ kọ́ o, torí àti bọ̀ ni. Ẹjẹ́ àti ibì kan wò ná. Ṣé Yorùbá ní ìtàn ẹni tí ó roko kú? O ni wọ́n pa fẹ́ni tí ó roko là. Ìtàn ẹni tí ó roko là ni wọ́n pa fẹ́ni tí ó roko kú. Àgbẹ̀ tó gbẹ́kọ̀ wọ̀gbẹ́ nítorí àti lọ kọ́ torí àti bọ̀ ni. Ìyẹn ni pé ẹjẹ́ á kọ́ bí wọ́n ti pèsè ilẹ̀ di ọjọ́ ọ̀la wa. Ẹjẹ́ á kọ́ bí wọ́n ti yàn kọ wọ̀gbẹ́. Ẹjẹ́ á kọ́ bí wọ́n ti pọnmi ilẹ̀ dòǹgbẹ́. Yorùbá ní nítorí mọ́jìyà ńlá yá mọ́jìyà lọ́fà. Ọmọ alẹ́ ẹ̀kọ́ tó fẹ́ kàwé yege tó fẹ́ fìwé jẹun, ó ń gbẹ́kọ̀ọ́ bọ̀gbẹ́ lónìí ni. Ìgbà tó bá dán kí wúrà ó tó dán, wọ́n lọ laná kọjá. Kí irú ọmọ bẹ́ẹ̀ ó tó jẹ́ èèyàn nínú ètò ẹ̀kọ́, ó ti láwọn àfojúwiná, ó ti láwọn àfaradà. Ni Yorùbá ṣe máa ń pòwe pé àgbẹ̀ tó gbẹ́kọ̀ọ́ bọ̀gbẹ́ nítorí àti lọ kọ́ torí àti bọ̀ ni. Tóní bá lọ ọ̀la ń bọ̀. Wọ́n nítorí ẹ̀yìn wà ńlá fi torí òní ńlá fi ṣẹ̀yìn wà lóore. Wọ́n á ní kí lẹ́yìn wà ẹ̀yìn wà náà lọ́la. Yorùbá ní ẹrẹ́ tí ẹ̀yìn wà ọ̀la. Nítorí òní ńlá fi ṣẹ̀yìn wà lóore. Gbogbo ẹni tó fẹ́ jẹ́ èèyàn láyé, ẹjẹ́ á kọ́ bí wọ́n ti yàn kọ bọ̀gbẹ́. Ẹjẹ́ á kọ́ bí wọ́n ti jàjẹ́ ṣẹ́kù. Ẹjẹ́ á kọ́ bí wọ́n ti rewó jọ. Ẹjẹ́ á ronú téèyàn fowó ṣe láyé. Àgbẹ̀ tó gbẹ́kọ̀ bọ̀gbẹ́ torí àti lọ kọ́ torí àti bọ̀ ni. Bí akẹ́kọ̀ọ́ bá lọ ilé ẹ̀kọ́ látaláyà alákọ̀ọ́bẹ̀rẹ̀ pàyàmọ́rí tó fi dé girama, tó fi dé kọ́lẹ́ẹ̀jì, tó fi dé poli tàbí yunifásitì, ẹ̀wọ̀n tí wọ́n ẹni bẹ́ẹ̀ ó ti là kọjá gbogbo ìgbà tí ń ṣèyí ayé orí. Ṣé wọ́n láyé rí nígbà sùn gẹ̀dẹ̀gẹ̀ ìgbà abáfòróró ṣe námọ̀ tútù tán ìláyé rí ni. Ẹjẹ́ a máa rántí o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà bá ti ń jáde lọ lónìí pé àgbẹ̀ tó gbẹ́kọ̀ bọ̀gbẹ́ torí àti lọ kọ́ torí àti bọ̀ ni. Sáwa náà rántí àti bọ̀ wa. Níbi iṣẹ́ tẹ́ ẹ̀yàn láàyò tẹ́yìn ń ṣe lónìí o, ìjẹ́ ń pọnmi lẹ́dùngbẹ́. Ìjẹ́ yìí rántí àti máa bọ̀ yín. Ṣé kìí ṣe pé bí ṣe ń lọ náà lẹ́ ń tẹ̀lé? Ẹ má jẹ́ á gbàgbé òwe Yorùbá ló sọ wípé
àgbẹ̀ tí ń gbẹ́kọ̀ bọ̀gbẹ́ torí àti lọ́kọ́ torí àti bọ̀ ni. Gbogbo wa lónìí bá a ti ń jáde lọ ẹjẹ́ àfi sọ́wọ́ òsì ká má bàa fi jẹun, ká máa rántí pé àgbẹ̀ tó gbẹ́kọ̀ bọ̀gbẹ́ torí àti lọ́kọ́ torí àti bọ̀ ni. Kẹ́ ẹ bá ròbí kan ìyá kan tó jókòó lé ọkọ tó fi ìyà gbọ́n rí tó fi gbogbo ẹ̀ sóṣù tó fi kéra nítorí ilé ọmọ kó lè dá àfọmọ ni. Gbogbo ẹ̀gbẹ́ tó bèrè ilé ọkọ tí ò fi kú òdòjọ́ alẹ́ òun torí àti dá àfọmọ ni. Torí ẹ̀ náà máa rú wọn ṣe é jẹ́ èèyàn. Ẹni tí ọba fojú winá kò lè ṣoríire. Ẹni tí ọba jìyà wọn ní tá a bá jìyà fún kì í lè tọ́jọ́ tó máa bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Bá a ti ń lọ lónìí ẹ máa rántí pé àgbẹ̀ tí ń gbẹ́kọ̀ bọ̀gbẹ́ torí àti lọ́kọ́ torí àti bọ̀ ni. Ọmọọṣẹ́ tí ń jìyà fi iṣẹ́ lónìí torí òní kọ́ ṣebí torí ọ̀la rẹ̀ ni. Nígbà tó bá kẹ́kọ̀ọ́ nígbà tó bá yege tó dòmìnira òun náà dọ̀gá. Gbogbo tí wọ́n ṣe fún lòun náà padà gbà lóyàn. Bẹ́ẹ̀ ni kẹ́yìn ò tó dóhùn wàásù ó ti la àwọn nǹkan kan kọjá, ó ti gbàdánilẹ́kọ̀ọ́ kan, ó ti ṣe túlẹ̀ lọ́dọ̀ ẹnìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó wá dẹni tẹ́yìn ń wò lónìí. Gbogbo àwọn jíò tẹ́rí lónìí wọ́n ti gbẹ́kọ̀ bọ̀gbẹ́ ṣáájú ni, wọ́n ti yàn kọ̀ bọ̀gbẹ́ ṣáájú. Àgbẹ̀ tó gbẹ́kọ̀ bọ̀gbẹ́ torí àti lọ́kọ́ torí àti bọ̀ ni. Gbogbo iṣẹ́ tí wọ́n náà ń ṣe tó dojúkọ lónìí torí àti lọ́kọ̀ torí àti bọ̀ ni kó o lè bá àrítàn pa ni. Yorùbá lẹ́ni tí ọ̀gá ẹsẹ̀ rẹ̀ ó tì mí. Bá a ti ń jáde lọ lọ́jọ́ òní nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ẹ máa rántí pé àgbẹ̀ tó gbẹ́kọ̀ bọ̀gbẹ́ torí àti lọ́kọ́ torí àti bọ̀ ni. Tó ibi ìlòkulọ̀ láàmú ó gbèsè rí wálé fótọ̀sẹ̀ yìí lórí ètò Òwe Ẹlẹ́ṣin Ọ̀rọ̀ láti iléeṣẹ́ IKOKO Àṣà TV. Mo lè mi lọ òní lọ̀lọ́ ẹja tọ́lọ tí òde inú òkun lọ́la ń lọ lónìí ní ìní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tọ́lọ tí ọ̀dálẹ̀ odò ní lọ lónìí ń padà ńjọ́ mẹ́jọ. Èmi a máa pẹ́ mọ́lẹ̀ oṣù òsì àfẹni tí ò ní bá láyé. Ìpàdé èmi àti yín lórí ètò Òwe Ẹlẹ́ṣin Ọ̀rọ̀ níléeṣẹ́ IKOKO Àṣà TV ó di wọ̀ bí ọjọ́rọ̀ ó dìgbà.